bàbá Tinubu, ìjọba Bọ́lá Ahmed Tinubu, ìjọba terrorist. Igbákejì yín is a terrorist. Òun ló create Boko Haram. Gumi ó rìn kiri. Wọ́n ti cause many chaos. Àìmọye tó ti fẹ̀mí ẹ̀ ṣòfò. Wọ́n ti pa ìyá, wọ́n ti pa bàbá. Wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ di opó. Wọ́n sọ ẹlòmíì dá láì ní ìyá láì ní bàbá. Ẹ wá ń polongo 2027. Kò ní dá fún gbogbo àwọn tó ń dìbò fún yín. Gbogbo àwọn tó ń polówó ìbò fún yín kò ní dá fún wọn. Àtúbọ̀tán gbogbo yín ò ní dá. Ẹ̀yin olórí burúkú terrorist yìí. Ṣé Gumi ju gbogbo orílẹ̀-èdè yìí lọ ní? Ẹ̀yin tẹ́ tún jáde tẹ́ tún polówó ìbò fún bàbá Tinubu. Ẹ ní jèrè. Láì jẹ́ pé ẹ kọ́kọ́ wá solution. Kí security wà. Kí ààbò wà lórí ẹ̀mí àwọn èèyàn àti dúkìá. Kí àwọn èèyàn ní ìfọ̀kànbalẹ̀. Ẹ gbégbésẹ̀. Ẹ wá ń polówó ìbò 2027. Àtúbọ̀tán yóò ní dáa. Gbogbo àwọn tó ń polówó ìbò fún yín àtàwọn tó ń pẹ́ dìbò fún yín ẹ ní ṣoríire. Ẹ ní ṣoríire ẹ̀yin olórí burúkú yìí. Ẹ̀yin ìjọba òfò, ìjọba terrorist. Ẹ̀yin ìjọba olè. Èló ni wọ́n fún yín? Tẹ́ máa ná tán, owó tẹ́ máa ná tó máa tán. Èyí tẹ́ gbà lọ́dún mẹ́rin lọ́hùn. Ìrabaraba àtàwọn tí ò gbowó àtàwọn tí ò gbowó àtàwọn tó dìbò àtàwọn tó dìbò lájọ ń jìyẹ. Ẹ mọyì ẹ̀mí tó ti fi ṣòfò. Sẹ̀tìmà tó jẹ́ igbákejì Tinubu, òun ló fi founder, òun ni founder Boko Haram. Wọ́n mú kan bring it to book. Ẹ̀yin èèyàn dẹ̀ sì tún fẹ́ máa dìbò. Ẹ̀dẹ̀ lórí láyé ẹ̀dẹ̀ ń polongo ìbò 2027 pẹ̀lú bí insecurity ṣe wà nílùú. Kò ní dá fún gbogbo yín tẹ̀ ń polówó ìbò yẹn. Ẹ̀yin olórí burúkú terrorist yìí, ìjọba agbésùmọ̀mí. Ẹni tó kàn ló mọ̀. Ẹ máa wò pé torí pé kò kàn yín. Tó bá padà wá kan ẹni tó máa kàn yín kọ́. Tó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ jẹ́ sí gbogbo ayé mọ̀ ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀. Ẹ ṣe yẹn. Ìpolongo ìbò òṣì, ìbò orí burúkú lẹ́gbẹ́ dání. Gbogbo àwọn tí wọ́n fi ojú wọn hàn páwọn náà sponsor Boko Haram. Tí wọ́n ta oríṣiríṣi language èdè ńláńlá tó tóbi yìí. Ẹ jáde kẹ́ protest against wọn. Pé kí wọ́n arrest wọn pé ìfẹ́ rí wọn lù mọ́. Ẹ fọ́ fún gbẹmu. Ẹ̀yin òpònú ayírádà. Ẹ wá jáde ẹ ń polongo ìbò 2027. Ẹ ní ṣoríire.